lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè tí ó jẹ́ kí ọjọ́ òní kò bàbá wa orí adé ọ̀run lèkè wọ́n ti wà níkàlẹ̀ bàbá tó fẹ́ràn àwọn ọmọ kéékèèké àwọn náà ní kábíyèsí Alákínlẹ́yẹ ti ìlú Akínlẹ́yẹ kábíyèsí ni ọba Abíọ́dún Taofeek Nafiu irúgbẹrẹ yóò jẹ yóò jẹ òkìní òun lábẹ́ mo kí kábíyèsí Olú Agbowó bàbá mi ọba Musbauddin Àkàndé Gbénúṣọlá. Congratulate parents and guardians ẹ̀yin òbí àti alágbàtọ́ whose children and wards are either graduating today or being promoted to the next class. Ẹ kú ọ̀rọ̀ ọmọ o, iṣu ọmọ á jiná fún wa jẹ o. Education is an indispensable asset. It improves skills. Àwọn ọmọ tẹ́ ẹ̀ ń wò kékèké yẹ kálukú lẹ́kùn tí Ọlọ́run fún wọn látọ̀run wá. Nígbà bá délé ìwé ni àwọn ẹ̀bùn yẹn jẹ jáde, àwọn olùkọ́ wọn wà bá wọn àwọn ọmọ yẹn wà di ọ̀gá ní ààyè yẹn. Could there be a modern day medical practitioner àwọn doctors tó máa ń tọ́jú wa lọ́sítù yẹn? Engineers àwọn tó máa ń ṣe ẹ̀rọ oríṣiríṣi àti bàálù àti mọ́tò. Architects àwọn tó máa ń yàwòrán lé ṣiṣẹ́ tó jẹ mọ́rọ̀ lé nǹkan kan bẹ́ẹ̀. Surveyors, Nobel laureates, lawyers, IT professionals, accountants, arts and design professionals, professors, judges, world-class entrepreneurs àwọn oníṣòwò pàtàkì. Without sound education ẹjọ́ ṣáà lé ní wọn. ẹ̀yin ọmọ tẹ́nìkan bá lórí ń fọ́ ohun tó ní ọyẹ ìpínlẹ̀ ọ̀dọ̀ dókítà orí yóò sì ní fọ́ mọ́. tẹ́ ẹ̀ bá lọ skul kẹ́ kàwé èèyàn ò lè dà bẹ́ẹ̀ o. fíìmù ẹ máa ń rí àwọn tí wọ́n ń wa bàálù aeroplane tó máa ń fly ẹ̀ tó máa ń land ẹ̀ tẹ́yìn náà fẹ́ dà bẹ́ẹ̀ jọ kan ẹ lọ sí skul ẹ farabalẹ̀ ẹ bá tún délé ẹ ràn àwọn òbí yín lọ́wọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń tọ́ yín ẹ tún wá gbéwèé yín yẹn ẹ tún yẹ̀ wò so that ẹ bá dé kíláàsì ìjọ kejì tó máa bí ní tán kọ́ yín lánàá ẹ lè mọ̀. As you are being promoted bẹ́ẹ̀ ṣe ń bọ́ sí ìpele kejì báyìí tàbí ẹ̀ ń jáde gan pátápátá ẹ má gbàgbé ọmọ ẹni tí ẹ ṣe o pé ìyá mi ó ń ṣe wàhálà o kó tó fún mi lówó lọ skul èmi náà gbọ́dọ̀ jẹ́ ọmọ gidi tí ń kọ́lé fún ìyá mi tí ń tọ́jú bàbá mi èmi náà fẹ́ jọmọ gidi ẹ máa rántí wípé òbí ṣe fún yín ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe fóbi padà o. Do not get carried away with negative vices. àwọn nǹkan tí ò da láwùjọ ẹ má jẹ́ kó jẹ yín lógún ẹ má bá wọn dá sí o. bí irú àwọn nǹkan wo internet fraud tí olówó tó rí tí yahoo nìyẹn ìwọ náà ó ní jù bẹ́ẹ̀ lọ. ìwọ sá máa gbọ̀nà tí ó fi pa ọmọlàkejì ní kíni lẹ́kún. cultism ẹgbẹ́ òkùnkùn ìmọ̀ gba ẹ̀mí èèyàn ni láì tí ì tó ọjọ́. Smoking ká máa mọ̀mọ́kùmù ká máa fa sìgá. Theft ká máa jalè. Drug abuse ká máa lo àwọn oògùn olóró. What should be important to you is your studies. ẹ̀kọ́ yín yẹn ni kẹ́ ẹ mú ní ọ̀kúnkúndùn. Face your studies squarely and make your parents proud. You are in the right path. ọ̀nà tó tọ́ lẹ̀ wà yìí. Especially pẹ̀lú iléèwé tẹ̀ wà yìí. The Fountain International. Education is the best legacy. ṣẹ́rí ogún tí a lè fi sílẹ̀ fọmọ tó ṣe pàtàkì jù tó jọjú jù òun ni ẹ̀kọ́ o. ẹ̀kọ́ tí a fún ọmọ òun nìkan ni ogún tẹ́nìkan kan ò lè bá ọmọ yẹn pín. ẹ̀kọ́ tí ọmọ ní tó lè sọ di ọ̀gá tí ń build aeroplane ṣé wọ́n lè bá a pín nínú ẹ̀nu ọpọlọ ẹ̀? ṣé wọ́n lè bá a pín nínú yẹn? wọ́n lè pín nínú ẹ̀. then àwọn nǹkan tá à ń sọ yìí ilé ogún mọ́tò ọgbọ̀n ṣe é gbà pé láì jẹ́ pé ẹni yẹn ṣe èèyàn gidi láàrin ìlú ṣe é gbà pé ó lè parẹ́ ńjọ́ kan tẹ́ ẹ̀ bá tiẹ̀ gbà tó bá jẹ́ pé kìkìdá ẹnìkan ló kọ́ ilé láti odò òrìdé ọjà gbọ̀n tó fi ṣe ṣọ́ọ̀bù tó fi ń rẹ̀ tó fi ń pawó ṣé á ní kò fogún lẹ̀ fọmọ ṣùgbọ́n ní oṣù mẹ́fà sẹ́yìn ó ń gbowó ń bẹ̀ o lẹ́ni báyìí kan kí ló dì
ó di zero. n tá à ń pè lógún yẹn gan tá à ń sọ pé àwọn ọmọ lè jẹ yẹn gan ó lè tán láì jẹ́ pé ó ṣẹ̀ láì jẹ́ pé ọmọ lọ́hùn. ṣùgbọ́n ẹ̀kọ́ tí ẹ ti fi sí ọpọlọ rẹ̀ tí ọmọ fi pawó ẹ̀wọ̀n nǹkan nǹkan tó ń dún lẹ́yìn wa ẹ̀sìn ṣe àpò wọ́n ń ṣiṣẹ́ ni ọpọlọ tó fi ń ṣe yẹn sẹ́nìkan lè mú inú ẹ̀ ó sọ pé mo fẹ́ pín bẹ́ẹ̀ bá mú sẹ́ni tí ó lè bẹ gbànú ẹ̀ yóò sì bá yẹn wọ sàárè bẹ́ẹ̀ ni ogún àjẹǹjẹ tán ni òun ni ẹ̀kọ́ ẹ jẹ́ kí a mú lọ́kùnkúndùn. Your Royal Majesty, distinguished management and students of the Fountain International Academy Iwo, invited guests, ladies and gentlemen, I thank you for listening. I was built to be the best, number one and nothing less. Lead me to my destiny. I have waited patiently. I have vision, oh I believe. I know I can count on me. So stand up for the champions, for the champions. Stand up, stand up, stand up for the champions, for the champions. Stand up for the champions.